Good morning, everyone. My name is Ahmed Rafi, popular known as Ahmedora. Mo kí gbogbo ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi lọ́tùn lósì, ẹ̀yin ẹ̀gbọ́n mi, torí èmi náà mo kéré mi gbọ́dọ̀ tó mo ní àbúrò. Kí wá ní nǹkan tí mo mú wá tí mo fẹ́ sọ fún yín. Nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé tí ẹ bá fẹ́ wo fíìmù tó máa kọ́yàn lọ́gbọ́n, ẹ fẹ́ wo sinimá tó yẹ pé ọmọ kékeré gan lè wò, tó ẹ̀kọ́ oríṣiríṣi máa kọ́ ń bẹ̀ tó máa yé yín dáadáa, tàbí ẹ̀yin wá ní ẹ̀bùn orin, ẹ wá mọ bí ẹ ṣe fẹ́ lo àwọn ẹ̀bùn yẹn, ibi tí ẹ ti lè show talent yín, táyé pé wọ́n máa gbé yín sí ayé, wọ́n máa gbé yín sí afẹ́fẹ́, táyé pé gbogbo Nàìjíríà, gbogbo everywhere, all over the country náà tí wọ́n máa wo yín. Tàbí à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tá a fi ń ya fíìmù bí àwọn cameras, à ń sọ̀rọ̀ nípa editing, anything tó jọ mọ́ media, ẹ máa lọ jìnnà, ẹ máa bọ̀ ní Ashiva TV studio. Ẹ wá ẹ kàn ṣe ìrànlọ́wọ́ ẹ̀kan kékeré tó máa wúlò fẹ́yìn, tó máa wúlò fáwa náà. Ẹ kàn lọ sórí YouTube, ẹ kàn tẹ Ashiva TV studio, kẹ́kàn ṣe kíni, kẹ́kàn subscribe síbẹ̀, kẹ́dẹ̀ like, kẹ́ share, kẹ́ comment. Mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lé inú tí yín náà máa dùn. God bless you, God bless you, God bless you. Ire o.